ẹ̀yin èèyàn ọ̀rọ̀ tó ń lọ nígboro ayé lórí ẹ̀ṣọ́ aláàbò tó lóyè Ìgbòho tí wọ́n dá sílẹ̀ tí wọ́n pè nírú ẹkùn, oríṣiríṣi ọ̀rọ̀ ló ti ń jáde. Àwọn kan ní láyéláyé ó ṣe máa jẹ́rù Ìgbòho lẹ́ máa aláwò kó dárú nǹkan bẹ́ẹ̀ yẹn lẹ̀. Àwọn kan ní tẹ́ bá ti lé aláwò Ìgbòho kó dárú nǹkan bẹ́ẹ̀ yẹn lẹ̀ ẹ yá lọ rìlíìsì Nnamdi Kanu náà kó wá hàmù àwọn èèyàn ẹ̀ kó wá dáàbò bá àwọn èèyàn ẹ̀. Oríṣiríṣi ọ̀rọ̀ sáà ń lọ ń gbòòrò ayé. Àwọn kan ní no Ìgbòho deserve ẹ̀. Ẹ̀yin èèyàn lórí ẹ̀rọ ẹ̀ṣọ́ aláàbò yẹn ẹ súnmọ́ bí ẹ wá gbódòdó ọ̀rọ̀. Mo láwọn nǹkan kan tí mo fẹ́ sọ tó jẹ́ bí òdodo gbòógì lórí ọ̀rọ̀ yẹn. Ìyẹn ìkan. Ẹlẹ́ẹ̀kejì àní mẹ́wàá ń ṣẹlẹ̀ lù yìí. Ṣé rí ọ̀rọ̀ àwọn esin òkọ́kú tí ń ba ayé jẹ́ tí ń dà lóru? Ẹ rí i pé máa ń sọ pé ṣé wọ́n lè rógun kínní ìṣẹ́ṣẹ́? Now ẹ wá wò kan nínú àwọn tó jẹ́ abẹnugan amúgbálẹ́gbẹ̀ẹ́ gómìnà tọwọ́ tẹ̀ tásìrí tú tí wọ́n track down wípé àsóhùn gangan nigi lẹ́yìn ọgbà àṣé kidnapper ńlá ni. Gọ́ngọ́mọ̀ ń sọ lù nǹkan ṣẹlẹ̀ gan o. Ìpínlẹ̀ wo ló lè ti ṣẹlẹ̀? Kí lorúkọ SSA tọwọ́ tẹ̀ wípé òun gangan ni bàbá àṣàlẹ̀ òun ló lórí àwọn ọkọ̀ ajínigbé kan? Ìpínlẹ̀ wo ló ti ṣẹlẹ̀? Kí lorúkọ ẹ̀? Bó làwọn ọlọ́pàá ṣe track ẹ̀ dáhùn? Má gbé yín débẹ̀, èmi kúkú máa ń sọ eégún tó bá ti jáde ó ti kú ò láì wò. Ìpínlẹ̀ tó ti ṣẹlẹ̀ orúkọ ẹni tó tọwọ́ tẹ̀ á sọ fẹ́ yẹn ṣùgbọ́n yẹn ẹ má bá a ṣíà ẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta òun lọ̀rọ̀ Gumi lọ́sẹ̀ tó kọjá. Gumi jáde ta ó ní gbogbo àwọn tí wọ́n ń líǹkì mọ́ ọ̀rọ̀ terrorism pé kóòtù ló òun ó charge wọn sí kóòtù pé ní bọ́ọ̀dì tó bá ti dákọ̀ òun lórí ọ̀rọ̀ láti ìgbà yẹn lọ báyìí ilé ẹjọ́ straight ni. Ṣùgbọ́n lónìí ìròyìn míì tó jáde o nígbà tí bàbá àdírẹ́sì ọ̀rọ̀ ó sọ̀rọ̀ terrorism kò sọ̀rọ̀ terrorism lọ̀rọ̀ bá tún jáde. Kódà gbogbo ìwé ìròyìn ló ti gbé báyìí wípé tó bá ṣeé ṣe kíjọba ó fún àwọn repentant terrorist ní amnesty pé àwọn bandit náà báwo ni ọ̀bọ ṣe sorí tí náà kí o ṣe pé kí wọ́n fáwọn bandit náà ní amnesty èyíkéyìí tó bá ti lè juwọ́ lẹ́nu wọn tó lóun ò jà mọ́ òun ò ṣe bandit mọ́ pé ó yá kíjọba tẹ́wọ́ gbà kí wọ́n fò náà ní kí wọ́n fò ní amnesty kó náà mọ gbádùn bí àwọn repentant Boko Haram terrorist báwọn náà ṣe ń gbádùn. Ẹ̀yin èèyàn bó lọ̀rọ̀ yìí ṣe rí? Kí ló sún bàbá yìí débẹ̀ tó fi sọ̀rọ̀ eléyìí? Ẹ jẹ́ kí n sáré gbé ẹ̀yin èèyàn débẹ̀. Eléyìí oníkánmọ́kánmọ́ là á ṣe oníkánmọ́kánmọ́ ni. Now ẹ wá sáré já lọ bí tá à ń lọ eléyìí kò ní pẹ́. Ọ̀rọ̀ ìrú ẹkùn tó lóyè Sunday Ìgbòho dálẹ̀ ìròyìn tó jáde ni pé àwọn sì ń dúró de àṣẹ látọ̀dọ̀ ìjọba àpapọ̀ pé ẹgbẹ́ yà wọ́n dálẹ̀ láti secure gbogbo nùgbò nílẹ̀ Yorùbá ni wípé àwọn kíní burúkú afẹ̀míṣòfò yìí wọ́n ti ń lo opportunity wọ́n ti ń wọnú gbó wa ọkùn ò balẹ̀ mọ́ ẹ wo tó ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ àwọn èèyàn yẹn ti náwọn àti rí wọn. Ṣùgbọ́n oríṣiríṣi ọ̀rọ̀ àwọn míì wọ́n commend wípé ìgbésẹ̀ tó dáa ni. Àwọn míì ní no kò yẹ kó rí bẹ́ẹ̀ pé wọ́n fẹ́ da security Nàìjíríà rú ni. Àwọn míì ní no bó náà ṣe máa fún Ìgbòho nírú nǹkan bẹ́ẹ̀ yẹn pé àwọn míì nǹkan kan tiẹ̀ sọ wọ́n lọ́rọ̀ òṣèlú ló débẹ̀ pé wọ́n fẹ́ lo oríṣiríṣi ọ̀rọ̀ ló ṣàn jáde. Kódà mo ráwọn míì tí wọ́n sọ tí wọ́n ní Nnamdi Kanu kí wọ́n yá tètè lọ fílẹ̀ kó náà wá dáàbò bo àwọn èèyàn ẹ̀. Ṣùgbọ́n tá a bá wú ọ̀rọ̀ yẹn tòótọ́ ètò ààbò nílẹ̀ Yorùbá ó mẹ́hẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n dẹ̀ jẹ́ tí wọ́n jẹ́ aláṣẹ tí wọ́n ń darí wa wọ́n mú ètò ààbò wa lọ́kùnkúndùn. Torí tó bá jẹ́ pé gbà tá a ti ń pariwo wípé àwọn tí wọ́n ń bòǹbáàdì lókè ọya tí wọ́n ráyè dúró tí wọ́n jẹ́ ń rí mú mímọ́ yìí tó bá yá wọ́n mọ̀ sá wábi tí wọ́n fẹ́ gbà lọ. Ìṣẹ̀lẹ̀ yẹn ló dé ń sìn tí wọ́n fi ń wọ̀yọ́ tí wọ́n ń wọ Ògùn tí wọ́n ń wọ Oǹdó tó wá di wàhálà sí wa lọ́rùn. Tó bá jẹ́ pé àwọn tí wọ́n jẹ́ adarí wọ́n ti tètè gbégbésẹ̀ tó jẹ́ pé gbogbo bọ́dà wa security ibẹ̀ ó tight wọ́n da àwọn drone síta tí wọ́n monitor gbogbo everywhere ni. Ṣé mọ̀ pé àwọn pp ò ní ráàyè wọlé ṣùgbọ́n bá ti ń sọ̀rọ̀ yìí ẹ má jẹ́ àkànra wa wọ́n ti wọlé bá a ṣe wá lé wọn tá à ní jẹ́ kán spread òun ló kù. Now àwọn tí wọ́n ń takò pé ìjọba ṣe máa láwọ lóyè Ìgbòho ẹ ti gbàgbé tòǹpolò ni. Ìjọba yìí kan náà ló fún tòǹpolò láṣẹ tí wọ́n nílé iṣẹ́ ètò ààbò tí wọ́n ní wọ́n fi ń dáàbò bo ọ̀pá epo. Tó bá wá ṣeé ṣe kí ìjọba ó lè rí fún individual ní tòǹpolò ẹ má gbàgbé o. Tábàdẹ̀ tún wo Nàìjíríà tòǹpolò nìkan kọ́ ni wọ́n fún nírú àṣẹ bẹ́ẹ̀.
kódà tá a bá wo àwọn orílẹ̀-èdè míì gan tí ìṣe Nàìjíríà lóríṣiríṣi irú nǹkan bẹ́ẹ̀ yẹn is allowed, but the only thing tíjọba ó ṣe ni wípé wọ́n gbọ́dọ̀ regulate wọn, ó gbọ́dọ̀ ní ìlànà tí wọ́n máa tẹ̀lé tí òfin ní sí pé èèyàn ó ṣì agbára lò. Tí wọ́n bá lè yọ̀ǹda fótó ńpolo kó mọ sọ́pa epo mélòó wá láwọn èèyàn tí ń bẹ ní South West ń bì kò sẹ́sẹ̀ ń bẹ́ẹ̀ lọ́dọ̀ tèmi, kò ṣe kíni, kò sẹ́sẹ̀ ń bẹ́ẹ̀ torí àgbọ́dọ̀ máa wòran kílẹ̀ Yorùbá náà tún wá dìbọ̀nú. Wọ́n dẹ̀ ní ó ń bọ̀ báyìí àwọn là ń dẹ́ẹ̀dẹ̀. Framework ọ̀nà tí wọ́n bá máa gbà tí kíní tí òfin di pé bóyá à ń ṣe agbára lò àbá ń sìn kankan lò ó ní kíjọba ó ṣètò, kò sẹ́sẹ̀ mẹ́ o. Wọ́n ti wọlé àwọn ọmọ èèyàn kan, àwọn bàbá èèyàn kan ni wọ́n kó lọ láti jó ní tá a gbọ́ nǹkan kan lórí wọn táwọn ẹbí wà nínú ìpòrúru ọkàn. So wá dìgbà tó bá di pé wọ́n bá kó gbogbo aráàlú tán ká tó gbé ìgbésẹ̀ ni. Torí ẹ̀ ìgbésẹ̀ tíjọba gbé tí wọ́n fọlóyè Ìgbòho níwèé àṣẹ wípé ó yá ìwọ náà dẹ́sù aláàbò gbogbo àwọn inú igbó tí gbogbo àwọn bàbá sì sọ́pọ́ọ̀tì, kò sẹ́sẹ̀ ń bẹ́. Tòǹpolò náà ń ọ̀pẹ́rẹ́tì láti dáàbò bo ọ̀pá epo. Àìmọye àlùmọ́ọ́nì ilẹ̀ náà ti ń bẹ ń bì táwọn ẹranko kan ń jí wà. Ẹ̀yẹn wo ìpínlẹ̀ Ògùn lónìí, ibì kan wà tí wọ́n ti lọ ń wá àwọn lithium oríṣiríṣi àwọn òkúta ayébíye tí wọ́n ń jí wà ń bẹ̀. Ilé ẹjọ́ kan nípínlẹ̀ Èkó lẹ́ni gbogbo àwọn tí wọ́n jí wà àwọn ọmọ Chinese ni wọ́n wá ń jí wà pẹ̀lú àwọn èèyàn wa kan tí wọ́n lẹ̀ dí àpòpọ̀ mọ́ wọn. Ṣùgbọ́n ilé ẹjọ́ lẹ́ni bí mo ti ń sọ̀rọ̀ yìí wọ́n ti dájọ́ gbogbo tí wọ́n kó yẹn wọ́n ti gbà àwọn mọ́tò ńláńlá méjì gbogbo tí wọ́n jí wà ilé ẹjọ́ ti gbẹ́sẹ̀ ló ti di tìjọba. Àìdẹ̀mọye irú ẹ̀ bẹ́ẹ̀ bá lọ sọ́nà Ọ̀ṣun lọ́n tẹ́ lọ sọ́nà Àkúrẹ́ àti oríṣiríṣi àwọn even nípínlẹ̀ Kwara náà ṣé bí gbogbo tí wọ́n fi lé gbogbo àwọn èèyàn kúrò ní ìlú wọn nìyẹn. Ẹ jẹ́ kó lóye Sunday Igboho bẹ̀rẹ̀ ẹsẹ̀ kíjọba ó kàn regulate ẹ̀ kí gbogbo nǹkan rí bó ṣe yẹ kó rí ní tèmẹ́rì sọ lápá abẹ́yẹn nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì tí mo tó fẹ́ ká sọ ó ń lọ́rọ̀ ẹ wá wo ojú ẹ̀ rèé o SSA ni o SSA kódà primary tán ṣe lọ ìwọ náà gba fọ́ọ̀mù tó lóun fẹ́ lọ sí ilé ìgbìmọ̀ asòfin o tìpínlẹ̀ àwọn o ex-governor's aide linked to kidnap syndicate in Katsina. Ẹ wá mọ̀ gbọ́ o. The Katsina state government has confirmed that a former senior special assistant on community development, Nura Gawa, who is currently being investigated over alleged involvement in kidnapping syndicate, had earlier been suspended from office before contesting for a seat in the Katsina House of Assembly. Mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ sí Gawa tá à ń sọ yìí. Ẹni tó bá fẹ́ lọ contest fún political office ó gbọ́dọ̀ kọ́kọ́ fipò tó wà á lẹ̀ ní tó fi kúrò ní SSA sí gọ́vnà Katsina nìyẹn. Yes. Ṣùgbọ́n làṣẹrẹ tún sìn ọwọ́ ti tẹ̀ o wọ́n ti pàréèdì ẹ̀ ojú ẹ̀ lẹ́wọ̀n yìí wọ́n ti pàréèdì ẹ̀. Torí ẹ̀ tẹ bá gbọ́ èrò mi tó ń dó lórí omi onílù ẹ̀ ń bẹ ṣẹ́rẹ́ àwọn kíní burúkú yìí tí wọ́n ń dà lóru yìí wọ́n ní àwọn bàbá àṣàlẹ̀ kan bẹ́ẹ̀ ni tó yẹ pé àwọn gan ni wọ́n ń fi wọ́n lọ́kàn balẹ̀ pé kò sí nǹkan kan tẹ́ bá gbọ́ kò sí nǹkan kan bẹ́ẹ̀ máa ń ṣiṣẹ́ yín lọ. Odidi senior special adviser sí gómìnà ìpínlẹ̀ òǹlọ́wọ́ pò ń gangan lọ lórí ikọ̀ ajínigbé. Ẹ wá mọ̀ gbọ́ Gawa is among the suspects recently paraded by the Katsina State Police Command over alleged kidnapping of an 8-year-old boy at Sardauna Estate in Katsina Metropolis. Ọmọ ọdún mẹ́jọ ni wọ́n lọ jí gbé bóyá ọmọ olówó kan ni I don't know. Ṣùgbọ́n àṣírí tú. He said Gawa had previously been suspended by government over alleged diversion of. Ìjọba sàǹwọ́ náà láti defend ara wọn pé kò sínú kábínẹ̀tì wa mọ́. Àwọn aláwọn ti suspend ẹ̀ pé ńgbà kan náà ó kó àwọn nǹkan èlò tí wọ́n ní kán kó fáwọn aráàlú torí special adviser lórí ọ̀rọ̀ community and rural area ni gbogbo nǹkan kan ní kókó fáwọn èèyàn kan ó divert ẹ̀ síta ara ẹ̀ pé láti gbà yẹn làwọn ti suspend ẹ̀. Ṣùgbọ́n ọ̀rọ̀ primary kò ṣe primary tán fẹ́ ṣe bóyá ó kàn tiẹ̀ wá já bóyá ó padà wọlé I don't know. Ó wà nú àwọn tó jáde tó náà ló ń lọ sí House of Assembly. Ẹ má gbàgbé Katsina kan náà ń dò ní ni wọ́n kọ lẹ́tà ààbò ńkẹ́lẹ́ tí wọ́n ní ká bá wọn release àwọn àgbààgbà bandit kan tásìrí padà tú sí Minister of Justice nípínlẹ̀ yẹn. And this is the same state tọwọ́ ti tẹ SSA yìí. Gawa ló kọ ẹ̀ Katsina ní ìṣẹ̀lẹ̀ tá à ń sọ yìí ló ti ṣẹlẹ̀ wọ́n ti parade ẹ̀ báyìí wọ́n lòun gangan ní kingpin. According to the statement, suspected mastermind of bandit syndicate suspended as governor aide. Ẹ sáà gẹ́ tí mo náà ẹ mọ Nàìjíríà ìjọba ó dé di ara wọn ó lẹ́ ń wò yìí. Torí ẹ̀ lèmi fi máa ń parọ́ pé sọ́rọ̀ àwọn ẹranko yìí ṣó lè tán lùsà.
torí àwọn èèyàn kan bẹ́ẹ̀ nù ìjọba tó pé wọ́n wé ọ̀dì ọ̀dà bàbá àṣàlẹ̀ ni wọ́n jẹ́ àṣírí eléyìí tú ni mo dẹ̀ mọ̀ pé láìpẹ́ láì jìnnà àṣírí ọ̀pọ̀lọpọ̀ àwọn míì yóò tún ṣe kíni ó máa tún tú ṣe é rí pé nǹkan ń bẹ ẹ jẹ́ n sáré tún wú ọ̀rọ̀ Gumi ẹ rí pé mo sọ́lẹ̀ kan pé ọ̀sẹ̀ tó kọjá ní bàbá yẹn threaten àwọn èèyàn lọ lórí social media pé àwọn èèyàn tí wọ́n link mọ́ ọ̀rọ̀ èsì òkọkú Nàìjíríà kìnìkan ó máa sú gbogbo wọn ó máa ṣe kìnìkan ṣùgbọ́n lé ní ìsìn ọ̀rọ̀ míì tó ti jáde nígbà tó tún address lórí ọ̀rọ̀ press statement kan tó tún give ẹ wá mọ̀ gbọ́ bandit Gumi bandits should get amnesty like repentant Boko Haram members. Ahmad Gumi, the Kaduna-based Islamic cleric, has advised the federal government to consider granting amnesty to armed bandits. Speaking during a press conference at his residence in Kaduna on Monday, Gumi said the country should adopt the same rehabilitation approach used for repentant Boko Haram members who surrender to military. Ẹ ti gbọ́? Ó ní ṣé bí ìjọba ní approach tí wọ́n ń lò tí wọ́n fi ń gba àwọn ọmọ ẹgbẹ́ Boko Haram tí wọ́n bá pé kí wọ́n nawọ́ ọ̀fẹ́ yẹn náà dọ́dọ̀ tí wọ́n náà èyíkéyìí tó bá ti ní ohun òjà mọ́ ohun òjìyàn gbé mọ́ òun ṣe bandit mọ́ kíjọba yá ṣe kíni kí wọ́n yá rehabilitate àwọn náà kí wọ́n fáwọn náà amnesty ká máa sáyé lọ ìwọ ọ̀daràn ó wà gbilẹ̀ sí advice tí Gumi fún ìjọba nìyẹn ẹyẹ èèyàn kí lẹ rí sí advice tó ṣe tẹ̀lé ni èyí tí ìjọba sì ṣe lẹ gbogbo ayé sì ń pariwo tá à ń complain pé kò gbọdọ̀ jẹ́ bẹ́ẹ̀ tó bá tún wá yánsìn tí wọ́n wá tó kí ọ̀rọ̀ bandit sí àkókò wa sọ ìgboro wa aṣọ ìlú wa dìlú àwọn ọ̀daràn nìyẹn àbí oníkálukú mọ̀ wọ́n pé jóná sáré lọ ṣe wàhálà díẹ̀ kó ń kọ̀mìtì díẹ̀ kó ń fi rówó díẹ̀ tó bá yẹ òun náà kan repent òun náà wò ṣe mọ́ ni àbí ṣebí táwọn encourage nìyẹn ẹ̀yin èèyàn mo fẹ́ kẹ́ ẹ mọ́ comment sórí abala comment section wa.